ẹ kú dédé wòye ẹ̀yin ará lé níbikíbi tẹ́ ti ń wò mí lọ́wọ́lọ́wọ́ àbí tẹ́ ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí lórí tẹlifíṣàn yín ọmọ Yorùbá Àtàtà náà lẹ ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Ṣẹ́ Wà Pa. ẹ̀yin ará lé mi Ṣẹ́ Wà Pa bí ẹ ṣiṣẹ́ mọ̀ bí a ṣe wọ́n ṣe lórí ètò Ṣẹ́ Wà Pa àwọn akíyàn fún ọjọ́ ìbí ìgbéyàwó ìsọmọlórúkọ oyè jíjẹ graduation lóríṣiríṣi àti bẹ́ẹ̀ 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 lọ orúkọ èmi tí à ń wò lórí tẹlifíṣàn yín náà ni Máyọ̀wá David ọmọ Àjàní bàbá tó bí lọ́mọ àtútù dé sórí ètò yìí ètò wa Ṣẹ́ Wà Pa náà ni ẹ̀yin ará lé mi Ṣẹ́ Wà Pa Máyọ̀wá David ọmọ Àjàní náà wà pa lórí ètò bákan náà lónìí a fẹ́ kí àwọn ọlọ́jọ́ ìbí bẹ́ẹ̀ ni àwọn ọlọ́jọ́ ìbí lóríṣiríṣi ni a máa mú láti àwọn tí ó ṣe ọjọ́ ìbí ní on the 26 oṣù kínní títí di February kínní ti ọdún 2025 ó náà láti bẹ̀rẹ̀ sí máa mú bẹ́ẹ̀ ni láì fi àkókò àṣòfò láì gbà wá ní àsìkò rárá ẹ jẹ́ ká lọ sójú iṣẹ́ lé àti January 26 ẹni àkọ́kọ́ tí a fi lé mi lọ́wọ́ láti kí náà ni Mercy Lawrence Àkàndé bẹ́ẹ̀ ni òun náà ṣe ọjọ́ ìbí ní January 26 pé happy birthday to you long life and prosperity láti ọ̀dọ̀ mọ́mí àti dádì ẹni tí ṣe Mr and Mrs Ayọ̀ Lawrence Àkàndé àwọn náà wọ́n ní pé ká máa kí Mercy Lawrence Àkàndé pé happy birthday to you long life and prosperity ní January 26 ní ẹ wáyé bẹ́ẹ̀ ni ẹnì kejì náà ni Òkìkí Ògbólúwa Ṣemílóore Ajíṣafẹ́ bẹ́ẹ̀ ni òun náà ṣe birthday bákan náà ní January 26 wípé happy birthday to you long life and prosperity igba ọdún kan 1 minute ni àyè èyí tí ó ṣe ní ọdún tí ń bọ̀ ájú ìtò ṣe lọ́dún yìí àmín àwọn tó ń kí ẹ àwọn dádì ẹ náà ni olólùfọ́ rẹ ọkọ rẹ ni wọ́n bàbá rẹ ni wọ́n jẹ́ ẹ̀gbọ́n rẹ ni wọ́n jẹ́ is your mentor also your father your dad is greeting you on television ọmọ Yorùbá Àtàtà pé happy birthday to you long life and prosperity ẹni tó tún kù tó jẹ́ ẹnì kẹta ní ọwọ́ mi òun náà ni Joshua David aka Sir George láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà náà láti ń kí wọn pẹ̀lú wípé ó kú ọjọ́ ìbí o àṣẹ ìṣàmọ̀dún ẹgbẹ̀rún kan 1 minute ni èyí tó ṣe lọ́dún tí ń bọ̀ ájú ìtò ṣẹlẹ̀ ilé yìí lọ àmì àṣẹlẹ́gbẹ̀ẹ́ happy birthday to you long life and prosperity Sir George ẹgbẹ̀rún kan 1 minute ni iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà náà ló ní pé ká mọ kí ọ wípé happy birthday to you long life and prosperity amen. ẹnì kẹrin tó wà lọ́wọ́ mi òun náà ni Mrs Fọláṣadé Bámidélé ẹni tí a pè ní Mommy Shop láti ọ̀dọ̀ King Ọpẹ́ Alátẹ a content creator ni wọ́n ní pé ká máa kí pé happy birthday to you bákan náà ní January 26 náà làwọn náà happy birthday to you long life and prosperity to you ma ẹgbẹ̀rún kan 1 minute ni àyíṣà mọ̀dún èyí tẹ́ ṣe lọ́dún tí ń bọ̀ ájò èyí tẹ́ ṣe ní ọdún yìí lọ àmín àrètí nǹkan láti ọ̀dọ̀ yín lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà náà lẹ́tún wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká sáré bọ́ sí àwọn tó kàn àti kí àwọn 26 tán a fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn 28 bẹ́ẹ̀ ni àmúlẹ̀ṣẹ̀ṣẹ̀ náà ni àwọn tí a fẹ́ kí wọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tó kù náà ni January 28 àwọn ilé àwọn tí a fẹ́ kọ́kọ́ kí ní January 28 àwọn ilé tí a máa gbọ́ àwọn ilé ìbejì ni wọ́n bẹ́ẹ̀ ni wọ́n pé ọmọ ọdún kan bẹ́ẹ̀ ni ẹni tí ń ṣe Débọ́lá àti Désiré wọ́n pé 1 year wọ́n celebrate 1 year birthday wọn ní January 28 we are greeting from your daddy and your mommy which is Mr. Sophia Oluwaseun and Mrs. Mary One. They ask us to greet you on television ọmọ Yorùbá Àtàtà pé àyíṣẹ́ ìmọ̀dún ìgbàdún kan 1 minute ni happy birthday to you the twins long life and prosperity you will grow in wisdom knowledge and understanding bẹ́ẹ̀ ni à ń lọ náà ni àwọn ìbejì ni wọ́n Débọ́lá àti Désiré wọ́n pé 1 year
àwọn náà ti ń dàgbà lọ nínú ayé náà díẹ̀díẹ̀. ẹni tó tún kù ní January 28 àwọn náà ni olórin ni wọ́n bẹ́ẹ̀ ni tọ̀wọ̀tọ̀wọ̀ láti pè wọ́n. àwọn náà ni Chief Abbas Akande Obesere ọmọ Rápálá. àkí wọn pé happy birthday tí yín lágbára prosperity ń ṣá egungun yìí ó ti wà be careful báyìí ó pẹ́ ẹ ti wọ 60 years old be careful ẹ̀ ń dàgbà lọ́nà ní ẹ̀ṣà happy birthday tí yín lágbára prosperity ẹ̀ jẹun ọmọ bẹ́ẹ̀ ni ẹni tí mo ṣe àlọ́kọ̀ egungun be careful express ló lọ inú ayé sì ní báyìí bẹ́ẹ̀ ni wọ́n pé 60 years ní January 28 náà là kí wọn lórí tẹlifíṣàn ọmọ Yorùbá tẹ̀sán pé wọ́n kú ọjọ́ ìbí àṣìṣe àmọ́dún ìgbàdún kan wọ́n mi nìkan lágbára prosperity ẹ̀bùn Google ọlọ́run ó fi bá ẹ̀bùn ayọ̀ǹda rẹ̀ fún yín ọgbọ́n tí ẹ fi kọrin náà kò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni à ń gbádùn orin yìí o à ń gbádùn ẹ máa bá a jù lẹ́sùn ẹni tó tún kù náà ní January 29 ká tó lọ sójú ọjà ẹ ṣe ká sáré kí àwọn January 29 ẹni àkọ́kọ́ tó jẹ́ ẹni tí a rí lọ́wọ́ wa ní January 29 ó lè ní Azima Àdìkẹ́ Yusuf ó náà ṣe happy birthday akí ọ láti ọ̀dọ̀ mọ́mí ẹ Mrs. Kende Jinad àná àwọn ní kẹ́kẹ́ wọn kí ẹ pé happy birthday to you lágbára prosperity Azima Àdìkẹ́ Yusuf ìgbàdún kan 1 minute ní àṣìṣe àmọ́dún ìtumọ̀ àṣẹ lọ́dún tí bọ̀ àjì tó ṣe lé èyí lọ àmì àṣẹlẹ́mìíràn mọ́ lọ́lẹ́jà wisdom knowledge and understanding ni Olódùmarè ó bá wa yẹ̀rọ rẹ̀ fún abẹ́lẹ̀ tù yín lágbára prosperity wọ́n ṣe gé ìgbàdún kan 1 minute ní 29 bákan náà ẹni tó tún kú náà ni Yẹmí Ṣóǹdìmú wọ́n mú pé 65 years àwọn náà ṣe òṣèré ni wọ́n bẹ́ẹ̀ ni wọ́n sì jẹ́ elétò tí a mọ̀ sí pírẹsìntà àkíwọ́n lórí tẹlifíṣàn ọmọ Yorùbá tàbí pé àyè ṣàmọ̀dún ìgbàdún kan 1 minute ní ẹ̀yà lèmi ṣe wà pa àbọ̀ náà afẹ́dójú ọjà. Hallelujah! It's happening again at Grace of Salvation Evangelical Church. Grace of Salvation kú iṣẹ́ ìyanu rẹ̀. Ọlọ́run Grace of Salvation kú iṣẹ́ ìyanu rẹ̀. Àrẹ̀mọlẹ́kún Ọlọ́run àtòríṣe. Grace of Salvation Evangelical Church behind the Redemption Tramux of Arunfe Soko Ojurin Akobo Ibadan. Present the second edition of Soromidayo. Sọ̀rọ̀ mi dayọ̀, sọ̀rọ̀ mi dayọ̀, Olúwa sọ̀rọ̀ mi dayọ̀. Lọ́jọ́ òní Olúwa sọ̀rọ̀ mi dayọ̀. Sọ̀rọ̀ mi dayọ̀, Jésù sọ̀rọ̀ mi dayọ̀. Sọ̀rọ̀ mi dayọ̀. Team Abraham Blessing. Are you seeking divine guidance and blessing in life? Our unique blade and spiritual tools and resources will help you connect with the divine and unlock the blessings of Abraham. With Abraham Blessing, you will experience breakthrough in your businesses, deliverance from poverty, inner peace and calm, charity and purpose, abundance and prosperity. What are you waiting for? Don't wait any longer to experience the blessing of Abraham. Order now and start your journey to spiritual growth and abundance. Date: Wednesday 12th and Thursday 13th of February 2025. Time: 5 p.m. daily. While the video comes up on Friday 14th of February 2025 by 11 p.m. Ministry: Pastor Adeoyo Shokunle, host. Pastor Adewale Yusuf from Gogon, Osun State. Evangelist Tonyo Paleyo from Ikoyi, Osun State. Evangelist Omolola Dada and Evangelist Richard Oyehon. Pastor and Prophet Israel Ajani, the church founder. Venue: Grace of Salvation Evangelical Church Auditorium behind Abraham Central Mosque of Arunfe Soko Ojurin Akobo Ibadan. For prayer and counseling, you can contact 08067910300 or 08051332323. Abraham Blessing, or Lord Divine, or Lord Potential. Jesus is Lord.
padà ẹ̀yin ará lé ṣé ń gbádùn wa lórí ètò yín ètò àṣẹwàpá alẹ́ mi ṣẹwàpá lẹ́ẹ̀kan ṣe Máyọ̀wá David náà ló wà lórí ètò pẹ̀lú yín mi ì tí fi yín sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí aṣọ lórí ètò yín ètò àṣẹwàpá lórí tẹlifíṣàn ta ni lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà ẹ ti mọ nǹkan tá a máa ń ṣe lórí ètò àkíyàn fún ọjọ́ ìgbéyàwó oyè jíjẹ graduation lóríṣiríṣi ìṣàmúlòrúkọ lóríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jọ̀ọ́ ẹ fọ́lọ̀ wa lórí Facebook lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà náà ní kẹ́ táìpù sórí rẹ̀ ẹ rí wá ń bẹ̀ ọmọ Yorùbá Àtàtà TV òun náà lẹ́tìrì a wà lórí YouTube bákan náà bẹ́ẹ̀ sì ni a wà lórí Kemat ẹ fọ́lọ̀ wa náà kí ẹ sì mọ bá wa ká lọ lórí ètò náà àtẹ̀síwájú lórí ètò àwọn tí à ń kí lọ lónìí àwọn tó kù náà ni a fẹ́ bẹ̀rẹ̀ láti January 30 bẹ́ẹ̀ ni àwọn tó ṣe ọjọ́ ìbí kọ́kọ́ di pé January kásẹ̀ rẹ̀ lẹ̀ January 30 ẹni àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ mú ẹ jẹ́ kí n mojùrò fún mojùbá fún torí àgbàlagbà ni wọ́n ṣé kí n pè wọ́n ní bàbá ni o bàbá o àwọn bàbá onídìí wọ́n mọ ìdí ẹ̀ jù bẹ́ẹ̀ ni ó ti pọ̀ jù àwọn náà ni Ayọ̀ Ajéwọlé èké wòlíì àgbà àjọrọ̀ fún ọ àjùbá fún ọ ó ti jùdí ó ti jù débi pé ó bímọ làǹtìlanti ọkùnrin náà ló bí ní January 30 welcome ọmọ yẹn sínú ayé sínú Nàìjíríà sínú ilé ọlá sínú ilé àlàáfíà ó pẹ́ ọmọ náà yóò jíṣẹ́ ohun tí Elédùmarè wá rán kó wá ṣe nínú ayé àmì àṣelérè Ayọ̀ Ajéwọlé ó kú náwó ó kú gbáradì bẹ́ẹ̀ rẹ ó bímọ ọkùnrin làǹtìlanti a good baby boy Délé ẹ̀dá ti wá ṣọ́ra báyìí ó ti ṣọ́ra fún Délé ọmọ Ìgbò ó jẹ́ kó dé tápà rẹ̀ ṣe ti yẹ báyìí ẹni àtẹ̀síwájú náà ni ẹni tó kù náà ni Ayọ̀bámi Adéọ̀sùn bẹ́ẹ̀ ni wọ́n ní pé ká mọ̀ kí wọ́n pé happy birthday to you sir long life and prosperity ìgbàdún kan 1 minute ni láti ọ̀dọ̀ family Ọládìméjì òun náà ni wọ́n ti kí àwọn bíi mọ́mí ọ̀rẹ́ Fẹ́rànmi Ọ̀rẹ́olúwa àti Ọlámídé Ọládìméjì àwọn náà ni wọ́n ní pé ká mọ̀ kí lórí tẹlifíṣàn wa ọmọ Yorùbá Àtàtà pé lórí ètò ṣe àwọn àpá pé happy birthday to you long life and prosperity Ayọ̀bámi Adéọ̀sùn ìgbàdún kan 1 minute níjọ àti fẹ́ máa rere wa náà ni ṣùgbọ́n ká tó lọ àtúnkí àwọn tó kù àwọn tó kù náà ni February 1 bẹ́ẹ̀ ni àwọn ọmọ February ló kù ẹjọ́ ìwọ tó bá fẹ́ ṣe Valentine kàn sí wa lórí ètò àkíyàn fún Valentine àwọn February 1 ẹni àkọ́kọ́ tí a fẹ́ kí náà ni olórin àgbáyé pìrìsẹ́ńtà náà làwọn náà àwọn ni wọ́n dá Mary band maker ẹni tí ń ṣe Yínká Ayéfẹ́lẹ́ a gospel singer ni wọ́n bẹ́ẹ̀ ni àwọn náà ni Fresh FM Ìbàdàn Fresh FM Adó-Èkìtì Fresh FM Abẹ́òkúta Fresh FM Òṣogbo Fresh FM Lagos Fresh FM Àkúrẹ́ àti Blast FM Ìbàdàn pẹ̀lú Tiwantiwa FM Ìbàdàn àwọn náà ni gbogbo ṣọ́ṣọ́ yìí àwọn náà ni wọ́n tún dá Mary band maker wípé wọ́n ṣọjọ́ ìbí pé happy birthday to you long life and prosperity to you Yínká Ayéfẹ́lẹ́ ìgbàdún kan 1 minute èyí tó ṣe lọ́dún tí ń bọ̀ yóò ju èyí tó ṣe lẹ́ẹ̀mí lọ àmín mọ́ wisdom knowledge and understanding láti fi kọrin sí Yínká Ayéfẹ́lẹ́ Ọlọ́run ó bá wa jọ rẹ̀ fún àmín bẹ́ẹ̀ ni ẹni tó ti kú náà ni Ilésanmí Paul Ajíṣafẹ́ ẹni tí wọ́n túmọ̀ sí Sọ́mà bẹ́ẹ̀ ni wọ́n kí wọn láti ọ̀dọ̀ Mrs Grace Ogunmọ́dẹ́dé mọ́mì Fọlá bẹ́ẹ̀ ni wọ́n ní kẹ́kẹ́ máa kí wọn pé happy birthday to you long life and prosperity ìgbàdún kan 1 minute àṣeyí sọmọdún èyí tó ṣe lọ́dún tí ń bọ̀ yóò ju èyí tó ṣe lọ́dún lọ àmì àṣelẹ́nu ẹ̀ ẹni tí ó tún kù kí a tó máa lọ ọlọ́ọ̀ni òṣèré gbajúgbajà ni wọ́n igi oko mọ́ dàmé ó gbọ́dọ̀ dàmé bẹ́ẹ̀ ni aláṣẹ àwọn tí ń jẹ́ Lateef Adédìméjì ọkọ Adébímpé òṣèré gbajúgbajà ni wọ́n àti olórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà ó pé àṣeyí sàmọ́dọ̀ ìgbọ̀dún kan 1 minute igi oko wà dẹ̀yìn báyìí ilé ayé náà sì ń yọ̀ yé àṣeyí sàmọ́dọ̀ ìgbọ̀dún kan 1 minute ni ẹni tí ó tún kù tí ó jẹ́ tàbí káṣọ̀rẹ̀ lẹ̀ náà ni Samuel Olúwaṣebíọba Àjíṣàfẹ́ láti ọ̀dọ̀ mọ́mì wọn àti ìdádì wọn náà ni wọ́n ní pé ká mọ̀ kí wọ́n lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà lórí ètò ṣẹ̀wàpá ó pé happy birthday to you long life and prosperity ní January 1st ẹ̀yà orílẹ̀ mi ṣẹ̀wàpá ká tó máa lọ ẹni kí n fi tú fi eléèkún mo ti sọ fún tẹ́lẹ̀ ẹ lè kàn sí wa lórí nọ́mbà táàmù lórí
tẹlifíṣàn yìí tàbí lórí fóònù yìí wípé tẹ́ bá fẹ́ kí anybody tẹ́ fẹ́ kí ẹnikẹ́ni ọ̀rẹ́ tímọ́tímọ́ ni ó fẹ́ kí ẹ̀ fún Valentine is coming Valentine tí ń bọ̀ lọ́nà ó fẹ́ kí ẹ̀ fún Valentine ó fẹ́ kí olólùfẹ́ rẹ ó fẹ́ kí ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́ ó bímọ ni ìsọmọlórúkọ ni oyè jíjẹ àti bẹ́ẹ̀ 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 graduation ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló fẹ́ kí wọn ó lè kàn sí wa lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà ẹ jọ̀ọ́ ẹ follow wa lórí Facebook bákan náà YouTube náà la wà àti wà lórí Kemat ẹ jọ̀ọ́ ẹ follow wa lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà kátùmọ̀ lọlé orúkọ mi lẹ́ẹ̀kan sí òun náà ní Máyọ̀wá David ọmọ Àjàní bàbá tó bí lọ́mọ ẹ̀yà wẹ́lẹ̀ mi ṣé ọ̀wá pa orí ìgbà kan náà. Ẹbí ní sẹ́rí wà rẹ̀ ọ́ níbi tẹ̀ràn wá lọ́wọ́ dé ká máa jó káyọ̀ ká fògo fólú. Nínú ìrìnkèrindò mi láyé ìwọ ló bá mi ṣe àlùbáríkà tó wá mi rí èmi kọ́ iṣẹ́ Ọlọ́run ni ewu gbogbo tí mo là kọjá kì máa ń ṣagbára mi àtinúdá tí mo ní ló jẹ́ kí dúpẹ́ oore ẹbí níṣẹ́.